káàsán ẹ kú ìyálẹ̀ta baálé eléyìí mo kì í ìyálé eléyìí mo kì í gbogbo etí tí ń gbọ́ mi bùwọ́ omi láà máa gbọ́nù léyà ànígbọ́ bùwọ́ àgbo àárẹ̀ ara ò ní dá wa lágara ọlọ́run ọba ò ní fi sí ara wa dì wá tọmọtọmọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kọ́gbọ́n tó wà lórí ìwé Akíntọ́lá ìwé Akíntọ́lá ewé ìwúlò fún àìmọye nǹkan ọlọ́run ọba rẹ̀ àìmọye àǹfààní ló pamọ́ sára ewé yìí ẹ wò mí bí ti ń wo àárẹ̀ ara bẹ́ẹ̀ ni ń dènà àwọn ẹ̀mí òkùnkùn orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ewé yìí téèyàn bá jẹ́ni tó jẹ́ pé ayé máa kọ ìlà fún lójú oorun báyọ̀ ẹgbọ́n mo wí ẹ àmọ́ ìlà tí wọ́n kọ táyé máa sàmì sí yàn lára wọ́n á máa sàmì ń gbẹ́rẹ́ lójú oorun tí ó sì di wàhálà sínú ayé èèyàn ọkàn jí ni wọ́n máa bá ipa bíléèdì bí èékánná wọ́n máa bá a lára rẹ̀ àwọn ẹni bí fi àmì burúkú sí yàn lára ewé yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ gbó fáwọn àbúrò mi ẹ ṣe ọṣẹ rẹ̀ fún wọn wọ́n máa wẹ̀ gbogbo ẹni tó bá lo iṣẹ́ yìí ó déèwọ̀ fún wọn ẹ lọ já ewé yìí lásán pẹ̀lú ewé má fọwọ́ kan ọmọ mi pẹ̀lú ewé kílẹ̀ ẹ fi mi ṣe ẹ fi po ọ̀bọ̀ díẹ̀ sí ọyẹ ẹ̀gún lọ́sẹ̀ tó bá wù yín ẹ máa wẹ̀ ẹ gbọ́n mo wí o ewé yìí ewé kílẹ̀ ẹ fi mi ṣe ewé má fọwọ́ kan ọmọ mi èpo ọ̀bọ̀ bẹ́ńgá ẹ gbọ́n mo wí ẹ̀gún pọ̀ ẹ fi kéyìí ọṣẹ tó bá wù yín ẹ fi kó kí wọ́n máa wẹ̀ tí a bá ní ayé wọ́n máa ń kọ̀ wọ́n nílà lójú oorun àbí ìdágìrì kí wọ́n máa rìn yàn mọ́lẹ̀ lójú oorun ní bá máa ṣe èèyàn púpọ̀ jù àbórí èèyàn ẹ fura pé orí èèyàn sábà máa dìde gànyìn gànyìn ẹni kọ́ máa wí ọṣẹ yìí sùn lálẹ́ ó déèwọ̀ àmọ́ tọ́ bá wí ọṣẹ yìí sùn lálẹ́ bọ́ jẹ́ bí ọ̀bẹ ni àbádà dúró lórí rẹ̀ ọṣẹ yìí dáa gan-an ni ẹ sọ pé ó de ní. tó bá jẹ́ pé ọwọ́ bá máa hún yàn láì nídìí ewé yìí lásán lè já nínú igbó àájá táwọn wọn máa bomi sí tí wọn máa fi bu ọwọ́ àgbà àná kò ní wọ inú ọwọ́ èèyàn ewé tó ń wò yìí Akíntọ́lá yìí tí a bá fi ẹsẹ̀ kọ́ gbà ọ́ àbí nǹkan rọra ìyàyàn ní awọ ara ẹ̀jẹ̀ wá ń jáde ẹ gbìyànjú kẹ́ gbo ewé yìí ẹ fún omi rẹ̀ sójú rẹ̀ agbára tí Ọlọ́run fún ewé yìí ni ẹ̀jẹ̀ ní ó sì dá fẹ́mú lẹ́ẹ̀kan náà ẹ̀gbọ́n táwọn fún yín tí a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tẹ́jẹ̀ ò dúró lára rẹ̀ ẹja ewé yìí ẹjọ́ pọ̀ ẹgún ẹ̀gbọ́n táwọn wí àní ẹgún ẹjọ́ pọ̀ ẹ wá fún omi rẹ̀ ẹ fún omi rẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ yẹ ẹni kó mú ẹ̀jẹ̀ ní ó sì dá fẹ́mú lọ́ọ̀kan ṣé ń tẹ̀lé mi orúkọ mi Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà wo lẹ́lẹ̀ sí bá mi sọ̀rọ̀ lórí WhatsApp group àbí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín àbí ẹ fẹ́ kábàá yín mójútó bóyá ìtọ́jú ara lọ́lọ́kan ọ̀jọ̀kan +23480 3298 3298 ẹ̀jẹ̀ nítorí +23480 3298 3298 tí ẹ bá ti pélé yìí dàrẹ́tì tí ò lọ ní sí lórílẹ̀‐èdè Nàìjíríà rẹ̀ ẹ jẹun fún yín ní ọ̀kan sí nọ́mbà méjì ni mò ń yọ̀ǹda nísìn ẹ jẹun fún yín ní torílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ kan sí +229 5465 1928 +229 5465 1928 ẹ̀mú ọ̀dọ̀ ẹ̀ ṣéèfù ẹ̀. ṣe rí ewé yìí àrùn kan bẹ àwọn bàbá wa ń pè ní ọgbẹ́ inú kí là ń pè ní ojú ọgbẹ́ òun ni egbò tó wà nínú tí ń jẹ́ kí wọ́n máa kan ni inú wọn máa bu ní so ojú ọgbẹ́ nù tó wà nínú
bó là á ṣe wá fi wò sàn òun ni àwọn iléèbó ń pè ní ọ́sà wọ́n ń pè ní ọ́sà ṣẹ́rí ẹwà ìwé yìí ẹjọ́ pọ̀ ẹja kẹgun tẹ́ bá ti gun omi tó bá jáde lára rẹ̀ omi yẹn gan lẹ nídìí ọyẹ mú omi yẹn ẹ fi oyin sí kẹ wá mú ẹ mú láàárọ̀ ẹ tún ṣe é kalẹ̀ tó bá dọwọ́ alẹ́ kẹ mú yòókù kẹ tún mú bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run pẹ́ bẹ́ẹ̀ lò láàrin ọ̀sẹ̀ kan àbọ̀ ẹ dúpẹ́ fọ́lọ́run. ìwọ tó bá jẹ́ pé kíní yìí ti wọ́pọ̀ jù ní ara rẹ kàn máa já ewé yìí lásán kọ́ máa sè é ẹ máa sè é kẹ̀kàn máa mú. ìwọ̀n tí tó ń wò nínú ara kò kéré tó á jẹ ń já ọṣẹ o tó o bá mú ewé yìí tó sè é lágbo tó o fi ń wẹ èyíkéyìí ọṣẹ àtúndè ni yìí tètè máa túndè yìí máa jẹ́ kí ẹni ẹnu bá pọ̀ lára rẹ̀ táyé bá ń pariwo rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa yìí jẹ́ kí àṣírí ọ̀tọ̀ máa tú Akíntọ́lá. àìmọye ọ̀nà làwọn bàbá wa fi dára ẹ̀yin àgbẹ̀ bó là á ṣe lò ẹ̀yin àgbẹ̀ àní bó là á ṣe lò Akíntọ́lá. ẹ lọ já ewé yìí kẹ lọ wọ èso pánọ̀rọ̀ ẹ jó pẹ̀lú odidi atari àti ìṣúrú pupa àti ìṣúrú funfun ẹ ti jó ẹ wàá fi àwọ̀ ẹkùn sí tẹ́ bá ti jó tán ṣẹ́rí tẹ́ bá fẹ́ gbin iṣu ẹ da ebù yìí ẹ dà á sínú omi kẹ́ fi wọ́n iṣu tẹ́ ti gé kéékèèké tẹ́ fẹ́ rì mọ́ ebi obì kẹ́ fi wọ́n kẹ́ wá gbin iṣu yìí lọ ní agbára Ọlọ́run iṣu yìí yóò ta dáadáa gbogbo ohun tẹ́ bá sì fowó rẹ̀ ṣe yọ lẹ̀ mọ́ yín lọ́wọ́ ọ̀tọ̀ ní kádàkú kókó ọ̀pọ̀ kéèyàn má rèrè rẹ̀ jẹ́ o ọ̀tọ̀ ní kó sì má ju bẹ́ńgá lọ kéèyàn ò fi kọ́lé kó fi ra mọ́tò kó fi gbé wọn dáadáa sí. ẹ̀ ń bèrè pẹ́sẹ́ lè fi gbé àgbàdo Olódùmarè o fi gbin àgbàdo fi gbé tòmẹ́tò fi gbin ẹ̀pà ẹ̀ ń bèrè pẹ́sẹ́ àfi gbé obì àbí kòkó dáwò tí iṣu bá ta tẹ́ gan tàbí oko ata àtúnṣe bẹ́ẹ̀ tá a fi wọ́n gbogbo inú oko ká ẹsẹ̀kẹsẹ̀ ò ní wọbẹ̀ àwọn ẹ̀mí kẹ́mi wọn ò ní wọbẹ̀ á dára fún gbogbo wa o orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà eléyìí jẹ́ part 1 lórí ọ̀rọ̀ Akíntọ́lá a máa tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ gbogbo wọn tí mẹ́sẹ̀gì yìí bá dọ́dọ̀ rẹ ẹ máa pín á dára fún wa o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Abidjan ẹ pàdé mi ní Côte d'Ivoire sóde fi àbọ̀bọ̀ mbẹ̀lẹ́ ti pàdé mi nọ́mbà Abidjan mi òun ní lórí ètò yìí ọyẹ máa pè é ṣùgbọ́n ẹjọ́ dẹ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́ tó máa pè é pàdé mi ní Abidjan á dára fún wa yẹ́yẹ wa kò ní yẹ ẹ lẹ̀ yìí nílò ju bí ọ̀sẹ̀ méjì lọ o ẹ wá pàdé mi bẹ́ẹ̀ yẹ́yẹ wa kò ní yẹ ẹ lẹ̀ á dára fún wa ire o ire kàbètì nílé wa o.